قالوا له اقرأ واصعد في درجة الجنة وغرفها فهو في صعود ما دام يقرأ هذا كان أو ترتيلا. ẹ̀kọ́ tajwid ní èdè Yorùbá. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. Adápẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba àgbáńlá ayé, atọrọ ìkẹ́ ìgẹ̀ fún ẹrújọsìn ọlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. Èyí ni ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tí a ti ń kà látinú tírà tán pé ní Hidayatul Mustafid fi ahkami tajwid, eléyìí tó wá láti ọwọ́ àgbà Fani Abirima rahimahullahu rahmatan wasi'ah. Agbègbè tí a dé òun náà ni ọ̀rọ̀ nípa ìdánudúró tá a ti ṣàlàyé èyí tó bójúmu àti èyí tí kò bójúmu. Ibi tí a kàn tó kù tí a máa mẹ́nubà lénìí òun náà ni fi kam mawdi'in yaskutu Hafs. Ọ̀nà mélòó ni Ìmáàmù Hafs tó jẹ́ pé rìwáyà wọn là ń kà lásìkò yìí, ọ̀nà mélòó ni wọ́n ti máa sẹ́mi ìsẹ́mi, ibẹ̀ la fẹ́ lọ lónìí. Kéèyàn kàn sẹ́mi nígbà téèyàn bá ń kéwú lọ́wọ́, ìyẹn ìdánudúró ráńpẹ́. Wọ́n ní yaskutu fi arba'ati mawadi', a máa sẹ́mi ní ọ̀nà mẹ́rin gbáko. Al-awwal, alákọ̀ọ́kọ́ ń bẹ̀, fi suratil kahf, ní suratul kahf. Inda qawlihi ta'ala, níbi ọ̀rọ̀ Olúwa wa tó sọ pé walam yaj'al lahu 'iwaja. Ṣé rí bí jíìmù yìí, wọ́n rọra kọ sin kékeré kan sórí ẹ̀, wọ́n wá fi rectangle kan sí ẹgbẹ́ péjì yẹn, wọ́n máa sọ pé saktatul latifa ala iwaja, wọ́n kọ síbẹ̀ báwọn. Mánà pé ìsẹ́mi ráńpẹ́ lórí iwaja. Eré ó sì máa wáyé nígbà tí a bá kà mọ́ àyà tó tẹ̀lé. Tá a bá ti kà mọ́ àyà tó tẹ̀lé, a ní ṣe saktu ọlọ. Bó láti ṣe walam yaj'al lahu 'iwaja qayyiman liyundhir. Iwaja qayyiman, ẹ rí pé dídúró yẹn kò dúró tán, ṣùgbọ́n rọra dúró wẹ́rẹ́. Mo rò pa gbọ́ yìí bá dúdúró yẹn kò sí kíni, kò dúró tán, ṣùgbọ́n rọra sí kíni, ó rọra dúró wẹ́rẹ́. Thumma yaskut saktatan latifa min ghayri tanaffus. Wọ́n ní lẹ́yìn ìgbà yìí yóò wá dákẹ́ ní ìdákẹ́ tí ó jẹ́ ìdákẹ́ ráńpẹ́ láì sẹ́mi, níbi ọ̀rọ̀ Ọlọ́run tó sọ pé iwaja qayyima, iwaja qayyima. Mo rò pa gbọ́ yìí. Wathani fi surati Yasin, ẹlẹ́ẹ̀kejì wà ní suratu Yasin, níbi ọ̀rọ̀ Ọlọ́run tí ń pé o man ba'athana min marqadina. Ṣé ẹ mọ̀ pé n tó tẹ̀lé ni hadha, àfáàní thumma yaskut kama taqaddama wa yaqul hadha man ba'athana min marqadina hadha ma wa'ada ar-rahman. A gbọ́dọ̀ sọ pé man ba'athana min marqadina hadha, khata. So àwọn nǹkan tí wọ́n fẹ́ pè wá sákèsì sí òun náà ni nǹkan tí wọ́n ń pè wá sí. Bákan náà ẹlẹ́ẹ̀kẹta ń bẹ òun náà ni wathalith, ẹlẹ́ẹ̀kẹta fil qiyama, fi suratil qiyama, níbi ọ̀rọ̀ Ọlọ́run tó ń sọ pé o wa qila man, wọ́n ní thumma yaskut kadhalika wa yaqul raqa. وقيل من راق إذا بلغت التراقي. وقيل من راق. Agbọ́dọ̀ pé وقيل من راق, láfà Ṣáàtìbí fi sọ pé man raqa nawfala. Wọ́n náà sì wọ́n ti wà nínú àwọn tó ń jẹ́ pé wọ́n ṣe sáktù ń bẹ̀. وقيل من
raqa ìpìlẹ̀ ní kó jẹ́ wa qila man raqa so tiye ṣùgbọ́n àìkà bẹ́ẹ̀ lọ́dọ̀ Hafs bá ti kánà ní kó wa qila man raqa bákan náà warrabi' ẹlẹ́ẹ̀ka ẹ̀rin níbẹ̀ fi suratil mutaffifin nínú sura al-mutaffifin níbi ọ̀rọ̀ Ọlọ́run tó ń sọ pé kalla bal thumma yaskut kama dhukira wa yaqul ran kalla bal rana ala qulubihim agbọ́dọ̀ pé kalla bal rana agbọ́dọ̀ kábẹ̀ lọ́dọ̀ Imam Hafs ẹlẹ́ẹ̀karùn-ún tó jẹ́ pé ìyapẹ̀ inú wà ń bẹ̀ tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àfá ò gbà pé sáktù wà ń bẹ̀ ṣùgbọ́n adáwọn àfá kan ní sáktù náà wà ń bẹ̀ ó náà ni ọ̀rọ̀ tó sọ pé ma aghna anni maliya halaka adáwọn tó sọ pé ìdẹ̀gọ́ọ̀mù ni asáwọn àfá tó sọ pé sáktù ni maliya halaka anni sultaniya àwọn kan ní báyẹn ni ṣùgbọ́n ọ̀rẹ́ tó tẹ̀wọ̀n jù lọ́nbẹ̀ ni pé kì í ṣe sáktù ìdẹ̀gọ́ọ̀mù ni kọ́ọ̀lù àwọn tó sọ pé ìdẹ̀gọ́ọ̀mù ni pé ma aghna anni maliya halaka anni bọ̀ torí pé ìbẹ̀yẹn náà tó wọ́n rọ́ṣùl aya ó jẹ́ ìparí aya torí pé wá jẹ́ ìparí aya yẹn a jẹ́ wípé wọ́n tàmásàkà pẹ̀lú súnà ìparí aya eléyìí tí ibi jẹ́ eléyìí náà ló sì tẹ̀wọ̀n ju pé àní ṣe kíni àní ṣe sáktù ní àárín yìí ṣùgbọ́n tá a bá wọnú àwọn Qur'an kan á rí bẹ́ẹ̀ tá a bá rí bẹ́ẹ̀ ká mọ̀ pé àwọn àáfàá kan sọ bẹ́ẹ̀ níta kan fi mú díkìrù rẹ̀ wá nù àbí Ọlọ́run nínú àánú rẹ̀ kó ṣe dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé ẹ má jẹ́ a fi Qur'an nílẹ̀ o okùn Ọlọ́run tó fi sáàrin wa nìyẹn gbogbo ẹni tó bá ti fẹ́ so mọ́ Ọlọ́run ohun tí ó mọ̀ gbámú náà ní Qur'an kì í ṣe kán kà fún ọ ìwọ náà kà tá a bá wá ń ka Qur'an ẹ má jẹ́ a kà wórówóró ẹ jẹ́ a kà bólúwa wa ti sọ kalẹ̀ àbí Ọlọ́run orí tí ń bẹ nínú Qur'an kó fèmí àtẹ̀yìn ṣe kòǹgẹ́ أقول قولي هذا أستغفر الله لي ولكم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليه والسلام عليكم ورحمة الله وبركاته تبارك رحمانا رحيما وموئلا وثنيت صلى الله ربي على الرضا محمد المهدى إلى الناس مرسلا وعتراته ثم ناديت اللهم يا خير سامع أعذني من التسميع